lẹ́ẹ̀kan náà ni ọ̀gá Adé fóònù rẹ̀ dún. Ó wá sọ fún Àkànjí pé dúró síbẹ̀ yẹn, mò ń bọ̀, mo fẹ́ lọ gbé ìpè yìí. Ó sì rìn kúrò ní ibi tí Àkànjí wà, ó wá ń lọ síbi déédéé ibi tí ọkùnrin tí ń ṣe agbálẹ̀ yìí wà. Ó sọ̀rọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ọ̀rọ̀ tó sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tíyẹn náà gbọ́ náà ní pé ètò tí ń tò ó fi èdè ìlú ọ̀gọ̀ngán sọ. Ohun tó kúkú rò lọ́kàn rẹ̀ náà ní pé òyìnbó ni ọkùnrin tí ń gbálẹ̀. Ó sọ lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin tí ń gbálẹ̀ yìí, ó ní ètò tí ń tò wọ́n ti fẹ́ gé apá yẹn, ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé ọmọ yẹn lágídí díẹ̀ o. Òru àná tí mo gbìyànjú àti ṣílẹ̀kùn pé ká ṣe kíní tẹ́ni kọ́kọ́ ṣe fún yẹn, ọmọ yẹn mi ì rí lẹ̀kùn yẹn ṣí o. Ó jọ mí lójú o. Ọmọ yìí le gan-an. Ẹni tó ń wá ń dáhùn wípé kí ni ká wá ṣe ń sìn. Bẹ́ẹ̀ náà ni ọ̀gá Adé ń sọ fún yín pé nǹkan tá máa ṣe ń sìn ni pé tó bá ti ṣe iṣẹ́ abẹ yìí tán, ó ń sọ pẹ̀lú èdè ìlú wọn, ó ń sọ katakata tó jẹ́ pé ọkùnrin tí ń gbálẹ̀ sì ń gbẹ gbogbo ẹ̀. Nígbà tí yẹn ṣàkíyèsí pé ọ̀rọ̀ yìí fẹ́ dàbí pé ó rí bákan, ó fọgbọ́n kúrò ní ẹ̀gbẹ́ ọ̀gá Adé kó bá fura pé òun tẹ́tí. Òun kúkú ló mọ gbo inú ilé àti ẹ̀dọ̀ àti ìta ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ lè tó ṣe ilé ìwòsàn. Ó lọ síbi ọ̀nà tó jẹ́ pé yóò máa gbọ́ ohun tí ọ̀gá Adé ń sọ, ṣùgbọ́n ọ̀gá Adé ò mọ̀ pé ẹnìkankan bẹ́ẹ̀. Ó dúró síbẹ̀, ó sì tan fóònù rẹ̀ láti ka gbogbo ohun tí ọ̀gá Adé ń sọ sílẹ̀. Ọ̀gá Adé ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà látara pé kò sẹ́nìkan tó gbédè mí ń bí. Ó ń sọ èdè rẹ̀ lọ. Wọ́n sọ fẹ́ni tí ń bá sọ̀rọ̀ lórí fóònù. Ó ní nǹkan tó bá ṣẹlẹ̀ ń sìn ni pé tó bá ti parí iṣẹ́ abẹ yẹn, màá sọ fún pé ṣé ó máa dúró kàwé nílùú ọba. Tó bá ti lóun máa dúró kàwé, màá ní kó fọwọ́ síwèé kó sáìn. Lẹ́yìn náà màá ní kó bá wọn bí ẹ̀ sọ̀rọ̀ pé ìlú ọba lòun máa dúró sí, òun máa kàwé. Lẹ́yìn yẹn a sọ fáwọn bí ẹ̀ pé a ti gba fọ́ọ̀mù ibi tó ti fẹ́ kàwé fún skul tó fẹ́ wà yẹn náà, ibi táwọn ọmọ máa ń gbé wà ń bẹ́ o, ibẹ̀ ló máa gbé o, a máa kàwé ẹ̀ ń bẹ́ o. Àádẹ́gbẹ́ padà wá sílùú, àwa yanjú ẹ̀. Ó ti yé yín bẹ́yìn. Bó ṣe ń sọ̀rọ̀ yìí náà ni ẹni tọ̀hún náà tún dá lóhùn pé ṣé Àkànjí ò wá nímọ̀ báyìí? Ó lápọ̀jì kẹ, Àkànjí ò mọ̀ ń pa àkọ́kọ́ tí mo máa ń ṣe yẹn kẹ. Tá bá ti fẹ́ parí iṣẹ́ ń sìn, máa níbi tí máa rán lọ, má ṣèyọnu. Bí ọkùnrin tí ń gbálẹ̀ ṣe ka ọgbọ ọ̀rọ̀ yìí sílẹ̀ rèé o. Ó ka sílẹ̀ tán. Kódà ọ̀gá Adé ń sọ fún ẹni tó ń bá sọ̀rọ̀ pé àwọn òbí rẹ̀ àrò bóyá ṣe wà nílùú ọba ni o. Ẹni tó ń wá ń bí pé tó bá fẹ́ máa bá wọn sọ̀rọ̀ ńkọ́, ó ní má ṣèyọnu, ó lọmọbìnrin kan tá à ń lò ń bí. Òun lá máa bá àwọn òbí rẹ̀ sọ̀rọ̀ láti bí ọdún 4 títí. Kódà ọmọ náà sí ìyàwó síbí pàápàá. Á sọ fún wọn pé kó má ṣèyọnu, yóò máa fowó ránṣẹ́ sí wọn pàápàá. Wọn ò ní mọ̀ pé ẹlòmíì ní ń bá wọn sọ̀rọ̀. A máa ti yanjú ẹ̀. Ohun tí ọ̀gá Adé sọ rèé o, tó dẹ̀ jẹ́ wípé ọkùnrin yìí ká gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá. Nígbà tí ọ̀gá Adé sọ̀rọ̀ tán, ó lọ síbi tí Àkànjí wà. Ó ń jẹ́ ká máa lọ sí hòtẹ́ẹ̀lì tá a gbà. Àkànjí bọ́ sínú ọkọ̀ pẹ̀lú ọ̀gá Adé. Dẹ́rẹ́bà tí wọ́n pè ó sì gbé wọn lọ. Bí wọ́n ṣe lọ tán, ọkùnrin agbálẹ̀ yìí bọ́ síbi ẹnu ọ̀nà ilé ìwòsàn. Ó fọwọ́ gbá orí rẹ̀. Ó ní kí ni mo lè ṣe. Ohun àkọ́kọ́ tó kọ́kọ́ wá sí wọn padà náà ní pé pé àwọn ọlọ́pàá kí o fi ọ̀rọ̀ yìí tó wọn létí o, kí wọ́n lè mú àwọn oníṣẹ́ ibi sílẹ̀. Lẹ́yìn náà ó tún wò pé ẹ̀rí tó wà lọ́wọ́ òun yóò jìnnà tó, nítorí òun ò ṣe fídíò. Òun kò fi gbohùngbohùn lòun fi gbohùn ẹni ilẹ̀ tá à ń pè pé ó ka ohun ẹ̀ sílẹ̀, ó rìkọ́ọ̀dù ohun ẹ̀ ni. Òun ò ní ẹ̀rí tó tún jìnnà dáadáa lọ́wọ́. Tóun bá fún àwọn ọlọ́pàá ní ẹ̀rí, tí ọkùnrin bá ní òun kọ́ ni òun sọ̀rọ̀ sínú ọ́díò tó wà nílẹ̀, tó bá ní kì í ṣe ohun òun, ó mà tún lè di àkóbá fóun. Ọlọ́rọ̀ lẹ́ni yìí, ó lówó léèyàn, ó dẹ̀rẹ́ ọmọ takọ́tà dídé lòun kó má lọ ṣoore dáràn. Kí lòun lè ṣe o? Ibi tó ti ń ṣe lè lọ́wọ́, ìkọ́ lára àwọn ọ̀gá rẹ̀ pé àjàgbé ní jẹ́ ẹ̀ṣẹ́ àwọn báwọn òyìnbó ṣe máa ń pè. Ló bá sáré yes sir, ló bá lọ bẹ̀ kíákíákíá, ló bá lọ ṣe ohun tó ní kó ṣe. Bó ṣe ohun tó ní kó ṣe tán, ó ń ṣe gbogbo ohun tó yẹ kó ṣe torí kò fẹ́ kí àwọn ọ̀gá àwọn tó porúkọ òun, kò fẹ́ fọ àwọn aráàbí lára pé ọmọ ìlú wọn àbí ọmọ ìlú tó súnmọ́ bí ọ̀dọ̀ wọn ni òun jẹ́. Ọjọ́ kejì wọ́n parí sí abẹ Àgbékẹ́. Nígbà tó di ọjọ́ kẹta, Àgbékẹ́ lajú o. Bó ṣe lajú báyìí náà ní ń ka àwọn nǹkan tó ti kọ́ sórí ní àwọn fọ́múlà mathematics lóríṣiríṣi, sì ń kà á jáde lẹ́nu. Ibi tó ti ń ṣe eléyìí lọ́wọ́ ni agbálẹ̀ ti ń ṣe Àjàgbé wọlé. Ó sì ń gbọ́ bó ṣe ń ka àwọn nǹkan yìí. Ó wojú rẹ̀ ló bá ní ọmọbìnrin mọ̀wé o. Bí Àjàgbé ṣe rí i tí Àgbékẹ́ ń ka kínní, ó sọ fúnra rẹ̀, ó ní mo lè lo ọgbọ́n yìí kí n fi kó ọmọ yọ nínú kínní, nítorí kò sí nǹkan míì tí mo lè ṣe báyìí ju pé kí n lo ọgbọ́n yìí. Bó ṣe lọ bá ìkan lára àwọn ọ̀gá rẹ̀ nìyẹn. Ó ní ọ̀gá, obìnrin ni ọ̀gá yìí, òyìnbó sì ni pẹ̀lú. Ṣùgbọ́n ó ti mọ ìwà ọ̀gá rẹ̀ tí ń ṣe obìnrin wípé ó máa ń nífẹ̀ẹ́ sí láti máa ran àwọn èèyàn lọ́wọ́. Àgẹ́ni tó bá rí pé ó mọ̀wé dáadáa, tó bá lọ bá ọ̀gá rẹ̀. Ó ní ọ̀gá mi, ó ń sọ lédè òyìnbó. Ó ní ọmọbìnrin tí ń bẹ́ẹ̀ tá a ṣe sábẹ́ fún un,
ó mọ̀wé gan-an lóyìnbó ń bá ní. You want me to talk to her? Ó ní bẹ́ẹ̀ ni ọ̀gá mi bẹ́ẹ̀ ni. Okay, when I'm done, how can I talk to her? Inú Àjàgbé dùn, ó sáré lọ sí yàrá tí Àgbékẹ́ wà pẹ̀lú ìgbálẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Bó ṣe ń wọ yàrá òun, ó ń gbálẹ̀, bó ṣe ń gbálẹ̀ náà ló ń kọ orin ìlú wọn. Ó ní tó mọ̀ pé tí ọmọ yìí bá gbọ́ yóò mọ̀ pé òyìnbó ti ń kọrin ìlú àwọn lọ́hùn. Bó ṣe ń kọrin náà ni Àgbékẹ́ ní. Excuse me, ó fẹ́ máa sọ òyìnbó lọ. Àjàgbé ní sọ èdè ìlú, ó sọ èdè ìlú wọn fún un. Ó jẹ́ kó mọ̀ pé ọmọ ìlú kan náà ni wá. Ẹnu ya Àgbékẹ́, ó ní ẹ sì dàbò òyìnbó, ó ní wá ń bí bó sáré sọ kinní kan fún ọ. Ní pẹ́ lórí ọ̀rọ̀ yìí o, nítorí bá a ṣe ń sọ̀rọ̀ tí n bá sọ kinní ẹ̀mí mi ò ní dáríjì mi. Síbẹ̀síbẹ̀ tí n bá tún sọ́ra iṣẹ́ ilé bọ́ lọ́wọ́ mi o, tàbí kí wọ́n gbé mi lọ ọ̀dọ̀ ọlọ́pàá. Àjàgbé ní dúró mò ń bọ̀. Ó sáré lọ ta, ó lọ wò ó bóyá àwọn tó gbé Àgbékẹ́ wá sílé ìwòsàn léyìí tí ń ṣe ọ̀gá Adé àti mánéjà rẹ̀ bí àwọn ti dé, torí wọ́n máa ń wá wò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Lẹ́yìn náà ó lọ síbi ọ́fíìsì ọ̀gá rẹ̀, ó tún rán ọ̀gá rẹ̀ létí pé ọmọ tán láwọn fẹ́ wá rí. Ọ̀gá rẹ̀ ní má ṣe yọnu, òun bọ̀. Ó sọ lédè òyìnbó. Ó ṣẹ̀ṣẹ̀ wá padà wá bá Àgbékẹ́. Ó ní wò ó tẹ́tí, ọmọ ìlú ọ̀gọ̀ngàn ni èmi ń ṣe o. Ṣòro àwọn tó gbé ẹ wá ìbáwọ̀ lọ́ ṣe jẹ́. Àgbékẹ́ ní olóore òun ni wọ́n, báyìí ni wọ́n ṣe jẹ́. Ó ní wò ó gbọ́ kínní, ó sì tẹ̀ ó gbé sí Àgbékẹ́ létí. Àgbékẹ́ pariwo ní má sọ nǹkan kan. Ṣé o rí nǹkan tí wàá sọ nísinsìnyí fún àwọn òyìnbó yìí náà ni pé sọ fún wọn wípé o ò tẹ̀lé wọn. Tó bá ní kí nìdí sọ pé ò tẹ̀lé wọn. Ṣé o rí ìlú ta wà yìí nǹkan tó bá lóo fẹ́ náà lọ máa ṣe. Sọ fún wọn pé wọ́n ṣe bàbá ẹ̀ o, wọ́n ràn ẹ́ lọ́wọ́. Kó ní ò tẹ̀lé wọn. Tó bá ti ń tẹnu mọ́ pé ò tẹ̀lé wọn, wọ́n á fi ẹ́ sílẹ̀ o. Àjàgbé sọ fún Àgbékẹ́ wípé lára ọgbọ́n tí àwọn ará bíi máa ń lò látara àwọn ìrírí tí òun ti rí pé àwọn ará bíi lè dé ìyẹn àwọn tó mú wá kí wọ́n máa sọ fún àwọn dókítà yìí pé ó ní àrùn ọpọlọ pé bí ṣe máa ń sọ kátikàti nìyẹn. Sọ fún wọn wípé o ò lárùn ọpọlọ pé o sì ní òbí láyé pé kí wọ́n pe àwọn òbí rẹ fún àwọn òyìnbó yìí ní nọ́mbà àwọn òbí rẹ tí wọ́n bá ti lè bá àwọn òbí rẹ sọ̀rọ̀ ó ti tán o ti soríire nù. Àgbékẹ́ ní àìsè ó sì sáré gba nọ́mbà Àjàgbé ó kọ síbi kan. Àjàgbé ní láti sìn lọ o mọ̀ mí rí o, èmi àti ọ̀dẹ̀ sọ nǹkan kan ti sọ ohun tí ẹ kí n sọ fún ọ. Ó ti wá kù wọ fún ara rẹ báyìí. Tó bá kọ wájú sí ẹkọ tá o, tó bá kẹ̀yìn sí ẹkọ tá, tó bá kọ nǹkan kó tẹ́rọ ara rẹ pa ohun tó lè ṣiṣẹ́ fún ọmọ sáré gé ọ sìn má ṣì lò. Bí Àjàgbé ṣe jáde ní yàrá ilé ìwòsàn tí Àgbékẹ́ wà báyìí ní kinní kan bá ṣẹlẹ̀ o. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tí Àjàgbé jáde nínú yàrá tí Àgbékẹ́ wà? Ẹ pàdé wa ní apá 5 ìtàn yìí. Ẹ gbádùn ẹ̀ tó. Ẹ má gbàgbé o láti love, like, share.